kú dédé àsìkò yìí ibi tẹ́ ti láǹfààní láti máa wò mí orí ìkànnì wa ìkànnì yìí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà lẹ́wà pẹ̀lú Olúwabùkọ́lá Adélékè Adébọ́lá. Lónìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò ó ní ìpèdè ó ń bọ̀ àmọ̀là dẹ́ẹ̀dẹ́. Ṣé a mọ̀ pé láti bí ọdún mélòó kan sẹ́yìn àwọn èèyàn ti wá ní wọn ò dẹ àwọ̀dé mọ́, ojú là ń mú tò. Ǹjẹ́ mímójútó yìí ní ìtumọ̀ kankan pẹ̀lú ohun tí àwọn àgbà ń gbìyànjú láti sọ pẹ̀lú ìpèdè ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Ó yá ẹ jẹ́ kí a lọ sínú ètò. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. Ṣé wọn ẹ káàbọ̀ padà? Bí òní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì, oore pàtàkì tí ẹ lè ṣe fún wa ni pé kí ẹ bá wa tí aago ìdarapọ̀ mọ́ láti lè láǹfààní láti mọ àwọn ọ̀kan òjọ̀kan àwọn iṣẹ́ àkànṣe nípa àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀ àbínibí wa eléyìí tí à ń gbé jáde lójú òpó yìí. Gẹ́gẹ́ bí mo ṣe fi tó wa létí, a ní ó ń bọ̀ àmọ̀là dẹ́ẹ̀dẹ́ tí a ti wá yí padà tá a sọ wípé àdé àwọn mọ́, ojú là ń mú tò. Ẹ jẹ́ ká lọ sórí ohun tí ó bí ìpèdè ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà ìṣẹ̀dálẹ̀. Ìpèdè jẹ́ ọ̀kan lára àwọn tí a lè máa tọ́ka sí gẹ́gẹ́ bí ìpèdè tó jẹyọ láti ọ̀dọ̀ àwọn ọdẹ adẹ́dùn. Àwọn adẹ́dùn náà ni apẹja. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ṣé ẹ mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà bí àwọn ọdẹ adẹ́gbó ṣe máa ń kọ̀wọ́rì, bẹ́ẹ̀ náà ni àwọn ọdẹ adẹ́dùn tí wọ́n jẹ́ apẹja yìí, àwọn náà máa kọ̀wọ́rì torí ìgbà tí nǹkan bá fẹ́ yíwọ́, bóyá wọ́n fẹ́ rí ẹja ńlá tí ipá ẹnìkan ò ní ká, tó lè ṣeé ṣe kí ẹja gan ó ṣe apẹja, ó ṣe ní ìjàmbá, àwọn yòókù ó kún lọ́wọ́ láti ràn lọ́wọ́ tí ó fi di wípé yóò rí ẹja ńkó. Gẹ́gẹ́ bí a ṣe wá gbọ́, bí wọ́n bá ti wá lọ sí tí wọ́n lọ dẹdò, táwọn apẹja yìí lọ dẹ odò, wọn a máa pọ̀. Tí ẹnìkan bá ti wá ń gbúrò wípé omi ibi tí ń dàrú lápá ibì kan, ṣé ẹ mọ̀ wípé ẹja ò lè rìn lódò, kò ní ọmọ mọ̀ pé pàápàá bí ẹja bá tú ẹja, wá ní bẹ́ẹ̀ja bá tú ẹja kò lè rìn lódò kí apẹja ó mọ̀ mọ̀. Bẹ́ẹ̀ja tó tú ẹja bá ti wá ń rìn lódò, wọ́n á wá máa pe àkíyèsí àwọn tí ó wà ní igun kejì tàbí lápá kejì pé ìtì ń bọ̀ o, ìtì ń bọ̀ o. Ẹja lódò sí leléyìí, ṣé ẹ mọ̀ wípé kì í ṣe tẹ́nìkan ó bẹ̀rù sódò pé òun ó fọwọ́ dì í mú. Àwọn ni wọ́n ó dẹ. Bí wọ́n bá ti ń gbọ́ ó ti ń bọ̀ o, ó ti ń bọ̀ o, àwọn eléyìí ti mọ̀ wípé káwọn ó di àwọn. Tí ó fi jẹ́ wípé nígbà tí ẹja ó bá ti dé apá ibi tí àwọn wà, kó ló yóò kó sínú àwọn wọn. Ìgbà tí àwọn adẹ́dùn sì máa ń lo ìpèdè kó tó di wípé ó di ìpèdè gbogbogbò tí gbogbo wa wò wípé bí nǹkan bá ti ń bọ̀ díẹ̀díẹ̀ yìí, nǹkan tí ẹ fẹ́ kí ó bọ́ ọmọ yín lọ́wọ́, bí ẹja tí ń bọ̀ yìí o, ẹ jẹ́ á di àwọn fún ká lè rí i gbé kó má bàa bọ́ mọ́ wa lọ́wọ́. Àmọ́ láyé sí i tí a wá tún yí tí wọ́n wá sọ di wípé ojú là ń mú tò. Bá a bá mú ojú tó ẹja ń bọ̀, ẹ dé àwọn, ẹ kàn mójútó lásán. Ojú yín tẹ́ ẹ fi tẹ́ ẹ mú tó náà, ṣẹ́jú yín lẹ̀já òfin. Òní a ṣe máa ń tẹnumọ́ ní gbogbo ìgbà wípé ìpèdè tó bá jẹ́ ìpèdè ìjìnlẹ̀, béèyàn ò bá tọpinpin ìtàn tí ó rọ̀ mọ́ tàbí ohun tó jẹ́ orísun rẹ̀, bá a bá ní ká mọ̀ tú lérèfé, a ò ní rí ojúlówó ìtumọ̀ tí ìpèdè ọ̀hún ní, a ò ní rí ìpàyọ. Ó ń bọ̀ àmọ̀là dẹ́ẹ̀dẹ́ láti lè mú tí òfin ní bọ́mọ ni lọ́wọ́. Ó ní ìpèdè tó ti ọ̀dọ̀ àwọn apẹja wá, tí ó sì di ohun tí à ń ṣàmúlò láti máa sọ fáwọn èèyàn pé ọmọ akẹ́kọ̀ọ́ tí ò bá fẹ́ fìdí rẹmi nínú ìdánwò
láti ìbẹ̀rẹ̀ ló ti jára mọ́ṣẹ́ rẹ̀ torí ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ béèyàn ò bá di àwọn dé bó bá dọ́jú ẹni yóò tún lọ ire wa ò ní lọ mọ́ wa lọ́wọ́ àmọ́ bẹ́ẹ̀ bá wá ná mójútó ó ṣe léwu bẹ́ẹ̀ bá mójútó tí ẹ di àwọn tí ẹ ò ṣiṣẹ́ tó ṣojú yín náà yóò fi lọ ṣe ti rí wípé ewu àgbà ó jinlẹ̀ púpọ̀ níbi tí màá ti máa ṣẹnu ní déédéé síbí lórí eléyìí tí mo mú wá lónìí rèé ìpàdé wa tún di ní ọjọ́ míì ọjọ́ ire ògédé ire báyìí lójú owó rí ògédé ire lójú gbogbo wa ó máa rí láṣẹ Èdùmàrè Olúwabùkọ́lá Adélékè Adégbọlá ni orúkọ tí mò ń jẹ́ ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń fẹ́ wa lórí ìkànnì.